ènìyàn méjì jábọ́ sínú odò ọ̀sà nínú jàǹbá ọkọ̀ tó ṣẹlẹ̀ lénìí ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ ìyẹn ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún 2024. àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sọ báyìí wípé ènìyàn méjì ló jábọ́ sínú odò ọ̀sà látàrí afárá Third Mainland Bridge tí ọkọ̀ kan tó lọ forí sọ lọ́jọ́ ìtúnu àwẹ̀ ní nǹkan bíi aago 11 òwúrọ̀ ọjọ́rú ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún 2024 ni ìjàmbá náà wáyé tí ènìyàn méjì tí wọ́n sì ti fò sínú odò ọ̀sà láti fẹ́ẹ̀ dé ìyànà Adéníjì ní ìpínlẹ̀ Èkó. ìjánu ọkọ̀ ni a gbọ́ wípé ó fa ìjàmbá ọkọ̀ náà. àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní àwọn òṣìṣẹ́ ààbò inú omi wọ́n ti ń gbìyànjú láti ṣàwárí àwọn ènìyàn tó jábọ́ sínú ọkọ̀ ọ̀hún. bákan náà ni wọ́n ní àwọn mìíràn tó farapa wọ́n ti wà ní ilé ìwòsàn tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́. adarí ẹ̀ṣọ́ aláàbò tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó Ọlátúndé Akínsànyà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní ọkọ̀ èrò náà ló pàdánù ìjánu rẹ̀ nígbà tí ó ń lọ lọ́wọ́. Akínsànyà ní bí dẹ́rẹ́bà náà ṣe pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ ló fà á tó fi lọ forí sọ igun afárá tí àwọn ènìyàn méjì tí wọ́n sì fò sínú odò ọ̀sà. ó ní àwọn ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò ojú omi àti àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ìyẹn NEMAN láti ṣàwárí àwọn tí wọ́n fò sínú odò ọ̀sà. ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ aláàbò ló ti wà ní sẹpẹ́ tí wọ́n sì ń gbìyànjú láti wá àwọn ènìyàn náà rí kí Ọlọ́run kó ṣàánú wa kí ọdún kó má di ìbànújẹ́ mọ́ wa lọ́wọ́. ènìyàn méjì jábọ́ sínú odò ọ̀sà nígbà tí ọkọ̀ forí sọ igun afárá ní ìpínlẹ̀ Èkó. ẹ jọ̀ọ́ ẹ bá a subscribe tẹ̀mí dá ẹ lọ́wọ́ rárá ẹ bá a subscribe.